obìnrin ahun ẹ̀yin tèmi obìnrin ahun ṣàlàfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi on Point by Two ṣe wà lẹ́ni alhamdulilayi rabbil alamin. Thank you for always watching me. May Allah bless you. Ẹ subscribe o ẹ̀ ń tẹ́ ẹ̀ wò mí tẹ́ ẹ subscribe ẹ like. The sky is your limit. Yes, àwọn fídíò mi wà tí mo máa ń supply tí mo máa ń throw ẹ lọ wò ní Telegram. Àwọn fídíò mi wà tó jẹ́ pé a lè fi wọ́n hàn bíbí. So ẹ lọ bá mi wò ní Telegram. Ẹ bá ti dé Telegram ẹ kàn type On Point by Two public channel. Ó máa gbé yín dé ọ̀dọ̀ On Point by Two. You understand? Lórí profile picture mo showcase one or two of my products. Thank you. Tẹ́ bá nífẹ̀ẹ́ sí product On Point by Two tó ń ṣọkùnrin ọkùnrin obìnrin tó ń ṣe wọ́n lóore ẹ pè lórí WhatsApp 07015100651 or kẹ́ WhatsApp mi lórí even Telegram or even email. Ẹ check for email mi lórí bíbí. Obìnrin ahun obìnrin bá láhun kò wá òkè kò dáa. Obìnrin bá láhun mo fẹ́ lè sọ wípé ẹ má fẹ́ obìnrin ahun. Ẹ má fẹ́ obìnrin ahun. Ẹ má fẹ́ obìnrin ahun because ẹ bá fẹ́ obìnrin ahun ó lè wá affect yín lọ́jọ́ iwájú. Ó lè affect yín lọ́jọ́ iwájú. Ọlọ́run má jẹ́ a ṣàgbákò. Ọlọ́run má jẹ́ a ṣàgbákò. Kí wọ́n tiẹ̀ sọ wípé Ọlọ́run má jẹ́ a ráìsàn. Ọlọ́run má jẹ́ a rí sickness. Kí ọkọ kan dáde breakdown. Kọ́kọ́ kan dáde breakdown kó di pé wọ́n gbé ọkọ lọ sí hospital. Báwo làwọn ṣe fẹ́ mú owó jáde? Ká sọ wípé ọmọ kan dáde breakdown, àwọn ọmọ kan breakdown. Bàbá ò dẹ̀ sí nílé. Báwo làwọn ṣe fẹ́ mú owó jáde? Do you understand? Èyí tí mò ń sọ yìí kì í ṣe pé bóyá mo fi ń tẹjú àwọn èèyàn kan mọ́lẹ̀. A fi ń fẹ́ kọ́ àwọn one or two women ni pé àwọn ò dáa. Àwọn gan ò gbádùn ara ẹ̀. Àwọn ò gbádùn ara ẹ̀. Like seriously, irú obìnrin perfect woman tó yẹ kí ọkùnrin máa sábà sátẹ̀lé òun ni obìnrin tó generous. She may not be 100% generous, even though it's 30% generous. A dẹ̀ rí àwọn obìnrin míì wallahi they are more than 70% generous. Irú àwọn obìnrin tí wọ́n lawọ́ yẹn òun ló yẹ kí ọkùnrin máa sábà fẹ́. So ìwọ obìnrin ìwọ obìnrin tó bá fall into this category pé ó ń wúrẹ́ pé àwọn èèyàn máa ń sọ fún ẹ pé o stingy ahun ni ẹ. Like seriously o bá calm down small. O bá try láti emulate being generous. Being generous ó jẹ́ nǹkan tó dáa gidi gan. Èmi ò ní generous pẹ̀lú ara o kí èèyàn máa ṣa ní máa ṣàǹkà o rárá. Pẹ̀lú oore ọ̀fẹ́ t'Ọlọ́run fún ẹ. Mi ò sọ pé ara o. Ṣé mọ̀ pé ara àwọn Christian máa ń sọ pé my body is the Lord's temple. Don't mess with it. Mọ́ mess with ara rẹ̀. Àní richness t'Ọlọ́run fún ẹ. Ọlọ́run fún ẹ ní richness náà is not because of yourself alone. It's because of àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n need ẹ. So nísìn you as a lady ọkọ náwó fún ẹ. Ọkùnrin náwó fún ẹ. Ọkùnrin tó náwó fún ẹ. Ṣé o fi pé òun náà ò need ni? Òun náà need. Àwọn olówó náà need assistance. Wọn ò mọ bí wọ́n ṣe sọ jáde ni. So ọkùnrin tó ná fún every time. Nínú èyí tó ná fún ẹ, wọ́n náà ná fún náà. Okay, ká sọ wípé wo lówó àtọ́làtọ́. Inú èyí tó ná fún ẹ ná fún. Bìlẹ̀ntẹ̀lé òun ṣiṣẹ́. So ọkùnrin bá fún ẹ 100%. Kò sí nǹkan tó bad tí wọ́n náà bá fún ní 50. You understand? Okay, worse still fún ní 30, ná 30 fún. Ó lè mọ jẹ every time. Àmì nínú once in a while yẹn ọkùnrin yóò mọ ìwò pé káì obìnrin yìí generous. Obìnrin tó dá lélẹ̀. Obìnrin tó generous. Ní wealth t'Ọlọ́run fún ni mò ń sọ. Òun lobìnrin tó máa ń make a perfect wife, a good wife. Irú àwọn obìnrin yẹn ara ò ní ní ọkọ nínú ilé. Irú àwọn obìnrin yẹn òun ni àwọn ọkọ wọn máa ń shine. Inú àwọn obìnrin yẹn òun ni ẹ̀mí ọkọ wọn máa ń gùn. Àfi kádàrá láò. Àfi tí Ọlọ́run bá sọ wípé yes àsìkò tó. Irú àwọn obìnrin wọ̀nyẹn. So irú obìnrin wo ló jẹ́? Ṣé ahun tó gbádùn ara ẹ ni? Àbí a very beautiful, generous, tall, short, dark skin, light skin lady? Àwọn ìyá wa nìyẹn. Mo kí yín lọ́pọ̀lọpọ̀. Eléyìí a fi ń kọ́ àwọn tó wà lẹ́yìn ni. Àwọn ọkùnrin yẹn àwọn náà sunkún. Wọ́n ní ẹ bá wa sọ fún wọn. So a little kindness. Ẹ̀yin obìnrin, a little kindness for the men. This is On Point by Two. Using my words for this. Ọ̀rọ̀ kékeré ni mo sọ o. Mo fẹ́ kẹ́ accept it.
kẹ́ expand ẹ̀ nínú mind yín, nínú heart yín, kẹ́ ẹ dẹ̀ mú lò. Bye for now.